Omo Modile of Lagos. Ọmọ Èkó ní ṣọdún o. Nítorí ta ni mo ṣe lọ́dẹ́dẹ́ tí mo ṣe kàn dúdú báyìí ná. Nítorí Barrister Jubril Batula Omofolarin tí sọjọ́ bí lónìí ni mo ṣe wá débi. Àṣàkẹ́ akéwì ẹ̀sùn ògbìn mo débi aláràgbà ìdààmúdíkè láyé ni. Lónìí Èkó akété lami lọ nílé aromi sálẹ̀ gbẹlẹgbẹ nítorí Omofolarin. Ọmọ Batula àwọn gbóhùn ẹnu mi ọmọ Rámọ́tà. Òní lọ́jọ́ bí owó sanyẹ́ bá bá sọ. Àbúrò Kàfáyàtì ẹ̀gbọ́n Akímù mọ́ gbọ́rọ̀ òwẹ́nu mi ẹ̀gbọ́n Bọ́láńlé. Ẹ̀gbọ́n Àfíìsì bàbá Tọ́lá Ìsáàtì ṣe mọ̀ ní ìsónílé àwọn bàbá rẹ̀ ni. Bàbá Zainabu Abímbọ́lá bàbá Karimoti Margaret. Bàbá Adémúrísìkì mọ́ gbọ́rọ̀ òwẹ́nu mi bàbá mọ́ Rúfáàtì. Bàbá Dọ́lá gbọ́dùn ní bàbá Máyọ̀wá bàbá Ẹniọlá ó wà nírí ń gbé sọnù bí ìṣèbí ọmọ olólọ́ọ̀bá dání wáyé. Omofolarin agbẹjọ́rò ní UK àti ní Nàìjíríà ní ayé Elédùmarè oníjó ṣiṣẹ́ ṣe ìlara bí Ọlọ́run ọbọ nípa ọlẹ́kùn. Ọmọ ọlọ́jọ́ òbí sẹ́mọ̀nì ìsónílé àwọn bàbá rẹ̀ ní Jubril. Wọ́n mọ̀ bínú pé mo bọ́ láyé mo pè wọ́n ní orúkọ. Ọmọ Èkó àkété ìlú ọgbọ́n mọ̀ pé Èkó lọ́lọ́kun lọ́sà ẹ̀yìn lọ́lọ́run fún. Torí pé òkun ò ṣe é gbé lọ síbi kan. Omofolarin ọ̀sà ò ṣe é gbé lọ sàbújá o. Èkó lọ́lọ́kun lọ́sà Èkó lọ́lọ́kun lọ́sà ẹ̀yìn lọ́lọ́run fún. Ọmọ Batula bí n bá lọ lọ́nà bẹ́ẹ̀ ń gbogbo ẹ̀ ló yé mi dáadáa. Ọmọ Èkó àdélé tí mo ti rí àgẹ́rẹ́ tí ń sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ. Ọmọ Òṣùpá kú gan-an àwọn tí wàá ń jó lọ́wọ́ wá ń tún un ṣe. Òṣùpá lé abínú ẹni pé ògùn. Ẹ wá bí gbèsè yọ̀rẹ̀ sánmọ̀ lọ́rẹ̀ tún un ṣe ni Omofolarin. Ẹni ṣe yọ̀rẹ̀ sánmọ̀ lọ́rẹ̀ tún un ṣe ni. Ọmọ olóòkun àbàtà ọmọ olómi Legbe ní Èkó akété iwájú òrè omi Legbe ní bẹ́ńbẹ́. Omofolarin ọ̀tún òrè omi Legbe níbẹ̀ níbẹ̀ òsì òrè omi Legbe níbẹ̀ níbẹ̀. Ó mọ̀ pé ta ló sọ pé ẹ lómi lẹ́kọ̀ọ́ akété ẹbí wọn. Èyí ta ló lábàtà bútú bá bodò gòdò pé ta ló lábàtà bútú bá bomi kómi tí bẹ nílé aromi tí bẹ nílé aromi sálẹ̀ gbẹlẹ́gbẹ́. Omofolarin ilé ọmọ afíjú wọjà tí rìn gbẹ̀ndẹ̀kẹ̀ ọmọ òbùn wọjà wọn apá ṣíọṣíọṣíọṣíọ ó mọ̀ pé ọ̀bùn ṣíọṣíọ ní ọ̀rẹ́ rù afíjú wọlé nínú ilé àwọn bàbá. Ọ̀bùn ṣíọṣíọ ní ọ̀rẹ́ rù afíjú wọlé nínú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọ òòṣà ní ọ̀sẹ̀ mọ́sọ̀lógún kútẹ́rẹ́ torí kíni òòṣà ní gbòbí kútẹ́rẹ́ àmọ́ gbòdìdì orí lọ́wọ́ ẹni nílé aromi sálẹ̀ gbẹlẹ́gbẹ́. Ọmọ Èkó àdèlé tí èmi ti rágèrè tí ń sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ nílé yín. Ọmọ Èkó àkété ó mọ̀ pé ẹ̀yọ́ bàbá tẹ̀yìn ní fi góòlù ṣeré ẹ̀yìn ò wá ní sanwó níbodè ẹ̀ ò ní sanwó níbodè òdìlé. Mo pé ẹ̀yin ò ní sanwó níbodè ẹ̀yin ò ní sanwó níbodè nígbà kankan. Ẹ̀yin lọmọ wájú ọlọ́kọ̀ tí ṣòwò. Ọmọ ẹ̀yìn kùlé ọlọ́kọ̀ wọn ṣe ìdìgbà lẹ̀kẹ̀. Gèdègèdè ọlọ́kọ̀ títọ́ yẹbẹyẹbẹ lójú omi ọmọ bàtà bútú bá bodò kodò. Òṣòdò ló ní kálá títì sórí ọ̀sà nílé aromi sálẹ̀ gbẹlẹ́gbẹ́. Ọmọ Èkó olú òkun Èkó olú ọ̀sán. Afẹ́fẹ́ tó nípọn ó ń bẹ ní bèbí òkun fàájì tó nípọn ìyún wá ń bẹ ní bèbí ọ̀sán lẹ́yìn. Barrister Jubril mọ́ gbọ́rọ̀ ẹnu mi. Wọ́n ní bó bá dìwò yá àwọn ọdún kájọ gbéjú ṣe tẹ̀mí sí nínú owó. Ọ̀rọ̀ gbogbo bí ẹ̀kú bí ìbànújẹ́ Elédùmarè oníjó tó sí ọ láyé. Ìbànújẹ́ tó bí ó kéré kò níyà lọ́dọ̀ òwe títí ayé. Bó ti wá sọdún èyí kó o ṣe tẹ̀mí nínú owó nínú ọmọ nínú àlàáfíà àtàkù tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Ọdọọdún làárí orógbó ọdọọdún làárí ọmọ Batula ọdọọdún làárí ọmọ òbí lórí àtẹ. Ọdọọdún làwọn ọmọ rí ọlọ́lá ẹlọ́run wọ̀bà kó gbó bí olúgbogbo ti igbó kó wá gbó bí àwọn àgbà kan tí
tí wọ́n fọmọ owú sóde ọrùn níjọ́ ọjọ́ sí owó agbó títí owó dọ́kínní àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe kó o pẹ́lẹ́ ayé ó ní tán náwó sàré ọmọ àṣàkẹ́ akéwì lèmi jẹ́ mọ́ fèyí ṣe lọ ó wá díjọ́ mi ọjọ́ rẹ̀ kú ọdún.